ẹ̀mí olúwa bẹ́lẹ́ ara mi nítorí fàmì òróró yàn mí. èmi ti wá rẹ́ ní fàmì òróró yàn mo ti tẹríba. Prophet Dr. Joshua Oyeniyi mo bọ̀wọ̀ fún ẹni àmì òróró. mo kí yín kú ọjọ́ bí òní. èní ọjọ́ kẹta oṣù Ògún August 6 ìgbọ́dún kan ní àṣẹ sàmọ́dún. Ó yá, mo ti fàsìkò yìí pariwo fún gbogbo elétí gbogbo kẹ́tẹ́ ti gbọ́. Prophet Dr. Joshua Oyeniyi àwọn lẹ́ni àmì òróró tí mo rí tọ́wọ́ Olúwa ọba tí ń gbé wọn fò tí ń gbé wọn sáré. ẹni ọba Èdùmàrè ń kojú ègbèsí lọ́jọ́ ayé gbogbo. a fàsìkò yìí kú yín kú ọjọ́ bí èní. ìgbọ́dún ọdún kan ni àṣẹ àṣàmọ́dún sẹ̀mí. ó pẹ́ tí mo ti ń bá àwọn ẹ̀kọ́ àtìríjú yayọ̀ bí ti Prophet Dr. Joshua Oyeniyi yìí ńlá kọ́kọ́ tó fún mi lójú. torí mo ti pariwo pé torí bá ti kádùkájọ yọ̀ forí ń ló tọ́. ẹbí ará ọ̀rẹ́ ó yá ẹja bọ́lọ́dọ̀ bí gbómùkúlùmù kẹ́kẹ́. torí ẹni àmì òróró ó yá ẹja di gàárì. mo ti wá gẹ́sí ní kẹ́sẹ́ ìrìn àjò yá ẹ ò ní ṣòfò tọmọtọmọ. iṣẹ́ ìránṣẹ́ yín ò ní kú ẹ ò ní dẹni lẹ́lẹ̀. ogbó atọ́kangẹrẹ ẹ ti sọdún yìí ẹ ó ṣèmí ìtayà tọmọ. gbogbo sẹ́tẹ̀ fọwọ́sí pátá ni ò ní dànù. nítorí Prophet Dr. Joshua Oyeniyi èrò yàwá gbọ́ mo gbé iremogun ọmọ ìmọ̀gún enírè ọ̀sìn ọmọ akẹ́yẹmọ́ ọba ọmọ abínà tápàlágbẹ̀dẹ ọmọ abínà kankan mọ́rin iṣu àgá òmùyán pókẹ́ ewu ni mo kù dada lẹ́yìn ewìrì ẹ̀yin lọmọ sọ́lọ́ òsì ọmọ ẹlẹ́dàrín ìdí awẹ́wẹ́ ńlá pàtẹ ẹdẹ ìdí òrìrì là pàtẹ ẹlẹ́kẹ̀ ọmọ awẹ́wẹ́ kọ̀ tó tọ́jà àná ó táyabalẹ̀ wọn ná dalẹ́wọ́ tí wo ìjẹ́sùn lóló ọmọ adáramú sí owó ṣe òkè alọ́bọ ní tirè. ọmọ èjì wẹ́wẹ́ ò jẹ́ ẹnájà sáfẹ́ tòtò jẹ́ ẹnájà nírè tẹ́jìdá tòtò dá jẹ́ ẹnájà nírè mògúndalẹ̀ ará àlágbẹ̀dẹ bókè ewúrin àgbẹ̀dẹ mi ṣuṣu lọ́nà tirè. a kì í bímọ nírè kápòsé àwọn akótópó ni wọ́n fi wọn wó fọ́mọ. ẹ̀yin lọ́mọ adáramú sí owó ṣe àgbẹ̀dẹ mi ṣuṣu lọ́nà tirè. a kì í kí wọn nírè kí wọ́n jẹ́ tí wọ́n bá fẹ́ jẹ́ ọmọ owú ni wọ́n fi jẹ́ ni. lọ́jọ́ wọn joyè nírè ọmọ owú wọn fi dọ́dọ́ mú wọ́n fẹ́ wìrì jágbe náà ẹ̀mú òtètè ó jẹ́ bílẹ̀sàmí dùjọ́yè lọ ìjásùn lóló ọmọ adáàmú sí owó ṣe ẹjẹ́ ń jó ẹjẹ́ ń yọ̀ lágbẹ̀dẹ ẹ lọ mọ owó fún mi jó. bí ò bá sí tó nírè a òroko àìsí onírè a yẹ̀nà àìwá sí onírè a òtí gúdúgbìn ẹrú síwájú ẹrú onírè ní rọ́kọ́ ìwọ̀fọ̀ onírè a rọ̀gbàdà ọmọ bíbí onírè ọ̀sìn ní rẹ̀ ẹ̀músékélé ni wọ́n rọ nírè ọ̀sìn ọmọ awúrin tún rin rọ. ẹ̀yin lọ́mọ àgbẹ̀dẹ rọ́kọ́ àgbẹ̀dẹ ràdá àgbẹ̀dẹ ló rọdà ó sì rọdẹ nílé baba tó bí yín lọ́mọ. ìrènímọ̀gún ọmọ alágbẹ̀dẹ òkè tẹ́wọ́ gbowó àní ẹ̀dá alẹ́ máa lọ. ẹ̀yin lọ́mọ àgá mi ò ta lẹ́lẹ́kẹ́mẹ́dẹ́ ewúra mi ò ta gbọ̀fọ̀ anírè. ọmọ ìrèmẹ̀sán sògùn mo má dìyẹ bọ̀gún nílé ọwá ajọ́ ògún dùn létí ọmọ pọ́kẹ́ ewu iṣu àgá òmùyán mo kù dada lẹ́yìn ewìrì. ọmọ bí owó làárọ̀ bẹ nílé olúmọkin ṣàgàdá ń lọ bẹ́ẹ̀rẹ̀ ọbẹ̀rẹ̀ mògún di méjì adọ̀ wọn gógó ǹbá tètè dá yí ọmọ ẹni mẹ́ta nù bá jẹ́ bí mo bá jọ́mọ alákàrà máa jẹ̀ wọ́wọ́ bí mo bá jọ́mọ ẹlẹ́ran máa rẹ́yìn máa fi fọ́ ọgán ǹbá jọ́mọ alágbẹ̀dẹ ǹbá dúlójú máa dú lẹ́nu máa ṣàgbẹ́sàlẹ̀ wóríwórí ẹ̀yin lọmọ fínàfínà lè pọ̀ lágbẹ̀dẹ ọmọ ẹni náà ẹ̀ san ọ̀fàkà lóhun ẹ̀wìrì ìmọ̀gùn ìjọ awúlẹ̀ sọ̀rọ̀ kú ọjọ́ bí ẹni ọmọ awúrin tún rin rọ ìgbọ́dún ọjọ́ kan ni àṣàmọ́dún sẹ̀mí. Prophet Dr. Joshua Oyeniyi o ọjọ́ abíni ló ṣe pàtàkì tó ṣe kókó mo bá yín dúpẹ́ ọjọ́ bí lábẹ́ bó ti yẹ ó ṣe wù kó rí ẹ wà nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ ẹ ò ní ṣubú fáwọn ọ̀tá yọ̀ lílọ bíbọ̀ yín ò ní báráyé nínú ayé àwọn áńgẹ́lì olùrànlọ́wọ́ aláràṣẹ ò ní pẹ́yìn tìláìrò àtìlẹ́yìn ọlọ́run alààyè ò ní dágbére fún yín ẹ ò ní dẹni àgbégbìn. mo bá àsìkò yìí kí Mrs. Joshua Madam Oyeniyi ìyàwó tó ṣe mú yan gàn lẹ́gbẹ́ abiyamọ tó dúró ti pè tó dúró ti ṣe ìránṣẹ́ tí ń ṣègbè lẹ́yìn ọkọ aya rere ni wọ́n ń ṣe àwọn lòṣùká tí ò jẹ́rù ó yẹ ẹ sì kú ìtọ́jú. bàbá wa Prophet Dr. Joshua Oyeniyi ọlọ́jọ́ bí ẹni ẹ kú àdúró tí ì pè orí adìyẹ ò kì í burú kó yé dúdú orí yín ò ní burú mo kí yín kú tọ́jú àwọn ọmọ ẹ ò ní pàdánù ìpè tálátìlẹ́yìn rẹ̀ ò bá dúró gbámúgbámú bí aláìnípè kankan ni ọwọ́ Olúwa bò wá ní dágbére fún yín ẹ̀mí mímọ́ tí sálátìlẹ́yìn ìpè ò ní fi yín sílẹ̀ láìrò happy birthday mo sì tún wí bàbá ní òlòmọ̀mọ́ gbó ogbó atọ́kan gẹrẹ Mr. Juwon akíyín bẹ́ẹ̀ tí ń ṣàyẹ́sí ọlọ́jọ́ bí ẹni orí tí yóò wá ní burú ẹ ò ní sì wà wù ìpè ránṣẹ́ bàbá wa Prophet Dr. Joshua Oyeniyi yóò ṣàtìlẹ́yìn yín gbogbo ṣẹ́tẹ́ bá fọwọ́ sí pátá ni ò ní dànù orí yín ó kàkè ẹ ó dàgbà láyé bẹ́ẹ̀ ti bá wáyé bàbá sí tẹ́ ẹ tún kí wọn Mr. Juwon congratulations ẹ ò ní jìfìn
Ọlálékan yes Àjààbálẹ̀ ìwé Arabedumare ó pẹ́ tí mo ti sọ ẹni ó kú lèèyàn tó kú èèyàn tó kú lèèyàn tó kù. Bàbá wa Prophet Dr. Joshua Oyèníyì mo kí yín kú oríire wàláyé wàláàyè ẹ kú ọjọ́ bí èní àṣàmọ́dún sẹ̀mí I wish you many happy return pípípí wúrè.